Lákọ̀ọ̀kan náà, ẹni tí ó bá lówó láyé yóò lówó dandan ni. Ṣùgbọ́n àsìkò tó oníkálukú yóò lówó, òun la lè máa mọ̀. Ohun tó Ọlọ́run fi ju ẹ̀dá lọ nìyẹn. Torí ìgbà mẹ́ta òun ní ìgbà ẹ̀dá láyé, ìgbà àárọ̀, ọ̀sán àti alẹ́. Àdúrà tẹ̀yin olùgbọ́ mi ó wá mọ̀ gbà ní pé Ọlọ́run jẹ́ kí ìgbà ó yẹ mí o. Ẹ wo ọmọkùnrin yìí, bó ti jẹ́ wípé tí ẹ̀ tún ó tún ju ti ìyàwó plus lọ. Torí àbúrò ìyàwó rẹ̀ òun lòun fi tẹ́lẹ̀ ọlá nígbà tí kò rí ìyàwó. Àbúrò ló ṣe kòńgẹ́ àbúrò yìí. Kò sí ẹni tó mọ̀ wípé kò sí ẹni tí ó mọ̀ pé tí a bá ṣe ògùn owó tàbí a sáré wọ́wọ́ pé kò da. Kò sí ẹni tí ó mọ̀. Ṣùgbọ́n àwọn ẹlòmíì ìwà tí wọ́n wù sí wọn àti wípé bí àṣàyàn eléyìnbó sí finish àti ẹ̀gbin, òun ló mú ẹlòmíì pọkàn pọ̀ wípé ikú yá jẹ̀ sílẹ̀ kó òun kúkú ṣe ẹ̀kan lọmọkùnrin kú. Ṣùgbọ́n àtúnbọ̀tán kọ́, tó bá jẹ́ wípé ohun kan mì pé lẹ́yìn ni, Ọlọ́run ló mọ ohun tí àwọn ènìyàn bá ti dá lára. Ṣùgbọ́n ẹ má jẹ́ a bẹ̀ nínú eré, ẹ máa rí all well. Ọlọ́run kò tẹ̀lẹ̀ fẹ́ni rè. Ẹ máa rí Wùmí Toríọlá àti àwọn òṣèré mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣé nígbẹ̀yìn ò rẹ́yìn àti wípé ìyàwó mi sọ̀rọ̀ sí mi torí pé kò níṣẹ́ lọ́wọ́ àti ẹni tó níṣẹ́ lọ́wọ́, gbogbo wọn padà wọ inú wàhálà náà ni nítorí àṣìṣe ẹnìkan. Ó kánjú wọ́wọ́, ó sì rí wàhálà. Ṣé ẹ mọ̀ wípé èṣù ò ní fún èèyàn ní nǹkan kó máa fi gba nǹkan mí. Bó ti jẹ́ wípé atẹ́gùn rọra fẹ́ sí wọn díẹ̀ ṣùgbọ́n wọn ò gbádùn owó yìí náà. Àbúrò ìyàwó rẹ̀ ló tún fi ṣòwò. Ìgbádùn wá dáa àti wípé ojú wo ìyàwó tó ń wò pé sí finish àbí kíni kan, ó fojú kan wò mí pé mi ò níṣẹ́ lọ́wọ́. Ìyàwó ló ń gbé bùkátà nù ilé. Ṣé kò ọ̀rọ̀ wá bẹ́yìn yọ nígbẹ̀yìn ò rẹ́yìn. Ẹ wo, ẹ jẹ́ ká fi eléyìí kọ́gbọ́n. Yahoo wife, ẹ ṣé bẹ́ẹ̀ sì ń support tẹ́ ẹ bá wa like.